wọn ò dẹ̀ kí ń fi nǹkan bò ní shrine tó bá rí i pé o fẹ́ kọ́ kínní yìí wọ́n máa fi hàn ẹ́ tó ti kọ átíkù dáadáa nípa mi pé is highly creative and highly imaginative ó wá bẹ̀rẹ̀ sí kọ ìkọkúkọ nípa mi wọ́n ti wọ́n fẹ́ máa sọ mí lẹ́nu Olúròmbí ìtàn Olúròmbí ìtàn yẹn ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ pé ìtàn gidi ni wọ́n rò pé ìtàn àhesọ táwọn Yorùbá kan máa ń sọ fáwọn ọmọdé ṣùgbọ́n ìtàn inú Ifá ni ìtàn yẹn ti jáde ibi tó yẹ kán fojú sí kọ́ yẹn bóyá nítorí èmi wà ní òkèèrè ni mo ṣe ń rí àwọn nǹkan yìí dáadáa pé àwọn nǹkan tí wá yẹn ní káwa náà máa ṣe kò sọ pé nílùú wa ẹ wá gbé wa ẹ gbé àwọn ọmọ wa ẹ wá sọ pé ta ló máa gbà wálẹ̀ o ẹ̀yìn kan nígbà wo la wá di bẹ́ẹ̀ because báwo lè ṣe máa tíǹkì bẹ́ẹ̀ yẹn wọ́n pa èèyàn wọ́n gé e lọ́rùn ẹ tún sì ń discuss lómìnira ló mọ̀ nípa pé Dàhọ̀mí gbógun ti Abẹ́òkúta lẹ́ẹ̀mejì wọ́n dẹ̀ lose lẹ́ẹ̀mejì but nígbà táwọn Yorùbá tá a máa capture wọn a tún fi wọ́n sínú àwọn ilé àwọn tẹ́yàn ń gbé o wọ́n fún wọn yàrá ń bẹ̀ wọ́n dì wọ́n lókun wọn bẹ̀ wọ́n dì wọ́n àwọn kan fẹ́ sá lọ wọ́n dì wọ́n bẹ̀ wọ́n tẹ̀ fún wọn lóúnjẹ Yorùbá ń fún wọn lóúnjẹ Yorùbá ò gé wọn lórí o tẹ́ bá rántí Chris Ajilo àwọn lọ́kọ ojú rere àtẹ̀mí mímọ́ kó tó gbé bá sórí wa Elédùmarè ọba ń gbọ́ o àmín orin yẹn àwọn náà ṣe orin yẹn nígbà tí mo wá gun stage mo mú microphone dání Fẹlá wá ń wò mí pé kí tiẹ̀ ló máa play pápá ìgbà tí mo wá ń play runaway politician ní Fẹlá wọn pé ó máa wọgbẹ́ ni òun náà fẹ́ máa ṣe bí àwọn tó ń bújọba pé ojú àárí nǹkan. Bembeyeke TV ẹ máa wò ó ẹ máa bá wa wo Bembeyeke TV tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ lọ subscribe sí Bembeyeke TV ìyẹn lórí YouTube. Bembeyeke TV ó kún fún ọgbọ́n ó kún fún ìmọ̀ ó kún fún òye ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá. ẹ wo ó ní olèmi náà máa ń wo. àbí kẹ́ lọ sí TikTok kẹ́ lọ follow Bembeyeke comedy ẹ wò ẹ̀yìn mi láwo ń gbẹ bá subscribe síbẹ̀. ẹ máa ṣe kí ni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́dẹ̀ máa wo God bless you. Bembeyeke TV ẹ máa wò ó. mo kí yín mo yìn yín o ẹ̀yin èèyàn wa lórí Bembeyeke èmi Adébóyè ọmọ Adégbénró tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Boye Gbenro bàbá BG èmi ni mo tún dé báyìí o mo wá sọ̀rọ̀ nípa àwọn orin méjì tá a ṣẹ̀ gbé jáde ìkan jẹ́ FIFA referee ìkejì ń jẹ́ stay here don't go there dúró síbí má lọ síbẹ̀ àbí gbàbí má gbàbẹ̀ àwọn orin méjèèjì la ṣẹ̀ gbé jáde ní June and July ẹ bá wa gbọ́ sétí kẹ bá wa lọ sí gbogbo àwọn platforms tó ń pín orin ká kẹ bá wa gbọ́ sétí kẹ jó sí i tí gbogbo wa dára o tí gbogbo wa ò ní bàjẹ́ wa ò ní rí láburú àní rí fàsẹ́yìn o afrobeat ni orin wa ó dẹ̀ ṣe jó sí a dẹ̀ fẹ́ kẹ bá wa polongo ẹ̀ a fẹ́ kẹ ká bá wa ṣe àgbéká ẹ̀ kẹ pín fún àwọn ọ̀rẹ́ yín àbúrò yín ẹ̀gbọ́n yín àti gbogbo júlùmọ̀ pé kí gbogbo wọn kan bá wa fetí gbọ́ o kọ́ sì jó sí i orin aládùn ni mo dúpẹ́ o mo dúpẹ́ pé òkun ẹ ṣé mo dúpẹ́ o ó dìgbà náà. ọ̀kan pàtàkì lára àwọn àríwòkọ́ṣe tàbí ká sọ pé ẹni tá a wò láti kẹ́kọ̀ọ́ kọ́gbọ́n lára ẹ̀ nípasẹ̀ akitiyanṣẹ́ eléyìí tí wọ́n ti ṣe láti ìbẹ̀rẹ̀ ayé wọn wá títí dòní olónìí ló jẹ́ wípé ipa wọn láwùjọ wa kò ṣeé fọwọ́ kéré. mo láyọ̀ láti ṣàfihàn bàbá wa tí wọ́n wà pẹ̀lú mi lójú òpó wa ń bí. wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú ká fi ya cartoon afàwòrán sọ̀rọ̀ àwọn portrait ni kódà kò mọ síbẹ̀ nìkan àti orin kíkọ. bàbá Adébóyè Adégbénró tí gbogbo èèyàn mọ̀ sí BG
àwọn míì a sì tún pè wọ́n ní Boye Gbenro. Tómi Fásùgbà ló kọ mi, mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá, ẹ kú dédé àsìkò yìí. Bàbá Boye Adégbénró, mo kí yín sá o, ẹ kí àwọn èèyàn tó wò yín ní gbogbo àgbáyé. mo dúpẹ́ o, ẹ káalẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀ níbi tí gbogbo yín bá wà o. mo dúpẹ́ pé ẹ tún gbé mi wá sórí Bẹ́mbẹ́yẹ́kẹ́ lónìí, lálẹ́ òní. á jí gbogbo wa ṣe o, a ò ní Àmín. ṣubú dànù o, a ò ní Àmín. ṣàṣìṣe o. Àmín. dáadáa la máa rí o, dáadáa Àmín. lójú owó ń rí, bẹ́ẹ̀ ni dáadáa la máa rí lójoojúmọ́ o. Àmín. mo dúpẹ́. Àmín. tó ẹ ṣeun bàbá. Ṣé rí ẹni tí èèyàn máa ń mu nínú omi ọgbọ́n ẹ̀ lẹ́jẹ́, èmi mọ̀ bẹ́ẹ̀. Àwọn tó sì ti ń wo àwọn ìfọ̀rọ̀wérọ̀ wa kan tí wọ́n pè, wọ́n ń sọ ọ́. Kódà lánàá yìí kan náà, mo tún rí lára àwọn èèyàn tí wọ́n dárúkọ yín, tí wọ́n sọ nípa àwọn nǹkan tẹ́ ẹ ti sọ nínú àwọn fídíò kan sẹ́yìn, nínú fídíò míì táwa ṣe lánàá. Èyí gan ló ń túmọ̀ sí wípé ẹ ti lapari láwùjọ. Ní báyìí, mo fẹ́ kẹ́ ẹ fún wa ní díẹ̀ nínú ìrírí yín nígbà tí ẹ̀ ń play pẹ̀lú Fẹlá. ìtàn wà ń bẹ̀. nígbà tí mo bẹ̀rẹ̀ sí play, kí n tó bẹ̀rẹ̀ sí play náà, mo ti máa ń lọ wo àwọn shows yẹn ní shrine, African shrine. After tí mo jáde high school, èmi àtàwọn ọ̀rẹ́ mi àjọ kóra wa lọ bẹ̀. àwọn míì àyọ wá, àwọn míì wọ́n darapọ̀ mọ́ wa. nígbà tó wá di pé wọ́n mú Fẹlá, àsìkò tí wọ́n mú Fẹlá, tí àwọn I think it was ìdí àgbọn táìmù wọn yẹn, tí wọ́n ṣe decree yẹn, ni wọ́n mú Fẹlá. nígbà tí wọ́n dẹ̀ mú táìmù yẹn, lèmi náà bẹ̀rẹ̀ sí fẹ́ gbé orin jáde. táìmù yẹn ni mo tiẹ̀ gbé orin jáde tí mo dẹ̀ wá launch ẹ̀ ní Sheraton Hotel. so àwọn èèyàn wọ́pẹ́ síbẹ̀. Sọ̀ní Òkosùn wà ń bẹ̀, Ọjì Kálù wà ń bẹ̀, Chief MKO náà wà ń bẹ̀ nígbà tí mo launch album mi ní Sheraton Hotel Ìkẹjà. nígbà tá a ṣe gbogbo yẹn, tá a rọtírọtí yẹn, mo wá bẹ̀rẹ̀ sí wọ àwọn other places pé kí n máa lọ ṣe live show lórí stage wọn. àwọn club ta nígbà yẹn, Lords, ìkan tún wà ní Máfolúkù, àtún ní phase 2, àtún ní àwọn clubs yẹn ṣá, wọ́n pọ̀ rẹ̀rẹ̀rẹ̀, Cars ti John Chukwu. gbogbo bẹ́ẹ̀ ni mo ti ṣe àfihàn nígbà tí mo launch orin mi first album. ìgbà tá a launch ẹ̀ tán, mo á wò pé òkè, kí la máa ṣe báyìí o. mo ti bẹ̀rẹ̀ sí gather àwọn boys tó máa bá mi play jọ. ṣùgbọ́n kó tó dìgbà yẹn, mò ń bá àwọn group kan tán pè ní Jazzsticks, mò ń bá wọn play. mò ń bá àwọn Jazzsticks yẹn play. àwọn náà lọ bá mi ṣe demo tape mi. so mo wá lọ sí ìgbà tí Fẹlá wá jáde, ó wá coincide pẹ̀lú ìgbà tí mo fẹ́ launch album mi ní Shrine. mo fẹ́ launch ẹ̀ ní Shrine. so àwa invite Fẹlá wá, kóun náà wá bá wa, kó wá jókòó. Fẹlá náà wá ó wá sí launching mi. mo wá kọ àwọn orin yẹn. so up close, gbà tí Fẹlá kọ́ wò mí náà, kàn pé ta ni eléyìí o. wọ́n ní BG, ta ni BG yìí, ń bó ló ti wá. èmi mọ Fẹlá ò tí mọ̀ mí dáadáa as artist. nígbà yẹn Fẹlá ò tí mọ̀ mí artist. matter of fact, a máa ń lọ kí Fẹlá ń lè mi Dọ̀tún Gbóyèga, Fẹ́mi Jọlá Oṣó tó ń jẹ́ Jọlá Olúbáì. a máa ń lọ kí Fẹlá ń lè ní ìgbà tó wà ní off Unity Road ńbẹ̀ yẹn. a máa ń lọ kí wọn àṣírí lọ́bẹ̀, torí pé àwọn náà ń gbé ẹgbẹ́ ẹbẹ̀, kò jìnnà síbi tí wọ́n ń gbé, kò ju ilé bíi méjì. so àjọ máa ń, tí n bá ṣeré lọ kí wọn, a lọ kí Fẹlá ńlé. ó lè máa gẹrun lọ́wọ́ kó máa gẹrun, káwọn kan gbé mìíràn síwájú ẹ̀ kó wọ́n máa gẹrun báyìí. so àwa nígbà tí mo wá gun stage, mo mú microphone dání. Fẹlá wá ń wò mí pé
kí tiẹ̀ ló máa play pápá. Ìgbà tí mo wá ń play runaway politician Hmm. ní ìfẹ́ láwọn pé ó máa wọ ọ̀gbẹ́ni òun náà fẹ́ máa ṣe bí àwọn tó ń bújọba pé ojú àárín nǹkan. Mo ṣáà play ẹ̀ṣà inú ẹ̀ wá dùn wá wọ dressing room yẹn ibi táwọn èèyàn máa ń jókòó sí, àwa jókòó síbi ayé fọ́tò ó ó kí mi dáadáa. So láti gbà yẹn ṣá mo máa ń lọ síbẹ̀, máa ń lọ sí shrine regularly. Ìgbà tó yá ọwọ́ mi ò tí ì dán mọ́rán lórí saxophone, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí dán mọ́rán ni, so mo ti study. Gbà tó dé point kan mo ní ó yá jẹ́ kí n jáde kí n lè improve ara mi. So màá lọ sí jazz 38 tàwọn Kúbóyè, Francis Kúbóyè àti ọkọ ẹ̀ Túndé Kúbóyè, màá lọ síbẹ̀. Màá tún wá lọ sí ti shrine. Nígbà míì à pàdé ní ọ̀dọ̀ Kúbóyè tó yẹ pé cousin ní Fela ni, à pàdé ńbẹ̀, à kúrò ńbẹ̀ à wá padà wá sí shrine. So bá a ṣe tún mọ́ra dáadáa nìyẹn. Nígbà tó wá yá mo wá bẹ̀rẹ̀ sí play, mo wá ń jókòó ti Fela gan lẹ́gbẹ̀ẹ́. Àwa ni tí ọ̀gbẹ́ni tó ń pè ní YS Yunusa kọ́lọ́ ń fọ̀run kẹ́ ẹ, tó bá ti play tán a ní kí n bọ́ sókè, a ní kí n lọ play. Mo wá bẹ̀rẹ̀ sí build confidence, mo wá bẹ̀rẹ̀ sí ní ìgboyà láti bẹ̀rẹ̀ sí ṣe àwọn orin tí wọ́n ti gbọ́ rí, àwọn melodies tí wọ́n ti gbọ́ rí. Èmi náà wá bẹ̀rẹ̀ sí develop pé àwọn ayé ń pariwo, àwọn ayé ti ń pariwo, wọ́n ti ń gba nǹkan tí mò ń play. Mo wá ní òkè, ó dàbí pé ó ti ń di òun bọ̀ díẹ̀díẹ̀. Àwa ń ṣe yẹn lọ Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday comprehensive show, Sunday jump. A ṣáà ń ṣe lọ bẹ́ẹ̀ yẹn ṣá. Tabadẹ̀ ń play bẹ́ẹ̀ yẹn àwọn obìnrin yẹn náà máa wá sórí stage wá jó. Tí each soloist bá ti bọ́ síbẹ̀ tó fẹ́ play solo, àwọn obìnrin kan wọ́n wọ orí stage wọ́n wá jó sí bí mo ṣe ń play yẹn, àbí sí YS ṣe ń play yẹn, àbí sí bàbá àní àbí showboy tán bí bọ́ ṣe ń play yẹn. So tí bá ti ń play lọ àwọn obìnrin yẹn náà wá tún máa inspire mi láti ṣe àwọn nǹkan kan lórí saxophone. Àwọn tó dẹ̀ ń báàkì mi wọ́n ń ṣe méjì o, wọ́n ń ṣe mẹ́ta o. Àwọn hornmen tó ń báàkì mi wọ́n lè tó bí bóyá 10 ṣá. Wọ́n á máa báàkì mi kíkankíkan. Màá máa play sórí yẹn àwọn máa ṣe wọ́n máa lọ bẹ́ẹ̀ yẹn. So bẹ́ẹ̀ yẹn ní gẹ́ẹ̀ náà láti máa roll, láti máa yí ńlẹ̀, láti máa ṣe báyìí, láti máa gbẹ́sẹ̀, láti máa ṣe oríṣiríṣi. Ó wà exciting gan. Tó bá máa di final note a ṣe tárárá, tá bá ti ṣe yẹn báyìí àwọn èèyàn kàn pariwo ní wọ́n pariwo. So bí a ṣe bẹ̀rẹ̀ nìyẹn o, tí mo hàn pé ó dáa pé àwọn èèyàn like nǹkan tí mò ń ṣe o. So ibẹ̀ yẹn ni mo ti ń plan báwo ni ṣe máa ṣe second album, àti pé wọ́n ti ń mọ̀ mí ń bẹ̀, nítorí pé Fẹ́lá ti ní orúkọ already. Ó ti gbinlẹ̀, ó ti gbé root síbẹ̀. So bí mo ṣe mọ àwọn tí wọ́n inspire mi nìyẹn. Ìgbà tí máa kọ́ saxophone yẹn mi ò lè fún ha lẹ́nu saxophone yẹn, mo kàn rà á ni. Mo lọ sí shop kan ní Houston, Texas, mo dẹ̀ rà á bọ̀. Ìgbà tí mo ń bọ̀, ìgbà tí mo rà á dé mo wá ń wò pé báwo ni ṣe máa fún fèrè yìí o. Ẹ dẹ̀ ti rà á. Mo dẹ̀ ti rà fèrè. Mo wá lọ sọ́dọ̀ èèyàn kan wá introduce mi sí bàbá Chris Ajilo. Tẹ́ bá rántí Chris Ajilo, àwọn lọ́kọ ojú rere àtẹ̀mí mímọ́ kó tó gbé bá sórí wa, Elédùmarè ọba ń gbọ́ o, àmín. Orin yẹn àwọn náà ṣe orin yẹn original. So mo wá lọ bá wọn níbi tí wọ́n ń gbé. Wọ́n wá show mi ní theory, wọ́n wá show mi bí n ṣe máa blow sínú mouthpiece yẹn. Bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn.
mo wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn, and then mo wá lọ sí shrine ní ọ̀sán. Tí n bá kúrò níbi iṣẹ́ màá lọ sí shrine, màá pàdé àwọn instrumentalist díẹ̀ ń bẹ̀. Èèyàn kan tó inspire mi gan ni Showboy, real one. Showboy òun ló inspire mi gan. So Showboy ló máa ń wá sọ àwọn nǹkan á sọ àwọn nǹkan kan fún a máa sọ àwọn kankan fún yín bí àwọn nǹkan wo. níbẹ̀. A ṣe practical ní shrine. So bí a ṣe máa develop tone generation Okay. àti scales àti chords àti bá a ṣe máa mix méjèèjì pọ̀ àti blue scale àti augmented àti diminished, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni mo a bẹ̀rẹ̀ sí jíròrò lórí ẹ̀. So wọn ò dẹ̀ kí n fi nǹkan bò ní shrine. Tó bá rí i pé o fẹ́ kọ́ kínní yìí wọ́n máa fi hàn ẹ́. Kò sí pé àfẹ́ kí lè ga jù mí lọ, àfẹ́ kí tọ̀hún kan kó gbá yìí jù mí lọ, kò sí yẹn ń bẹ̀. Ìfẹ́ wà àwọn ń gbá nìyẹn. yìí tí wọn, èmi náà ń gbá yìí tèmi. A jẹ́ pé ìfẹ́ wà. Ó ti yàtọ̀ sáyé òsì yìí o, ó ti wá yàtọ̀ sáyé òsì yìí. ó ti yàtọ̀ o. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìfẹ́ wà láàárín gbogbo bíbẹ̀ yẹn ṣe rí yẹn, tí everybody ń wá bó ṣe máa jẹ bó ṣe máa mú náà láti tún ṣe creativity stuff yìí o. Èmi ò dẹ̀ mind torí pé mò ń ṣiṣẹ́, mo wá síbẹ̀ wá gba inspiration, wá jẹ́ bíi plan B tèmi pé tẹ́lẹ̀ yóò bá bọ́ sí eléyìí á bọ́ sí, títọ̀ wọn ò bá bọ́ sí eléyìí á bọ́ sí, bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. So ọ̀dà Yes. ìyẹn dá bẹ́ẹ̀. Now àwọn ọ̀rẹ́ yín tí wọ́n jẹ́ oníròyìn journalist, ìgbà tí wọ́n kọ́kọ́ gbọ́ orin yín àkọ́kọ́ lórí rédíò, báwo náà ṣe fi ǹjẹ́ lè mọ̀ báwo náà ṣe fi. ìyẹn ìtàn tún wà ń bẹ̀ yẹn náà. Ìtàn tún wà ń bẹ̀ yẹn náà torí pé nígbà tí Benson Idonije ni wọ́n ṣe interview yẹn fún mi for the first time, wọ́n wà nice sí mi gan. Wọ́n tún sọ pé ńbo ni irú ìwọ báyìí ti wà látijọ́ yìí, pé à ń gbọ́ àwọn ògbóǹtarìgì olórin, ìwọ tó ṣe ńbo ni irú ẹ ti wà, ó yẹ kó ìwọ ti jáde tipẹ́. Nǹkan tí Benson Idonije sọ fún mi ni wọ́n tún sọ lórí afẹ́fẹ́ pàápàá. Fela ò dẹ̀ tí ì jáde ńgbà yẹn, Fela ò tí ì jáde kúrò ní prison. So wọ́n interview mi. Ìgbà yẹn mi ò ní ọ̀rọ̀ púpọ̀ lẹ́nu láti sọ, ṣùgbọ́n mo fẹ́ promote album mi. So mo wà shy, mo tijú díẹ̀, ṣùgbọ́n nígbà tí mo wá ṣe yẹn tán ni mo wá ṣe wá rí bí ayé ṣe rí. Nítorí pé nígbà tí mo ń ro gbogbo àwọn nǹkan yìí, mi ò ro ti àwọn ọ̀rẹ́ mi mọ́, mi ò ro ti kò ní dùn mọ́ wọn nú, mi ò ro gbogbo yẹn rárá. Mi ò mọ̀ pé àwọn kan wà tó ṣe pé torí pé mò ń ṣe nǹkan rere fúnra ra mi, ó máa bí wọn nú. Mi ò tiẹ̀ rò. Bínú tí ń ṣe rí lẹ́tà ni màmí ṣe wá ń sọ fún mi bí bínú mi ṣe rí ni mo kàn ṣe ń ṣe pé mo fẹ́ kọrin, yes, jẹ́ kí n lọ kọ́. àṣé àwọn aládàá ńlá wà ń bẹ̀, àṣé àwọn alágbára wà ń bẹ̀ tí èmi á máa kí wọn báyìí. Mo mọ̀ pé inú lions den ni mo lọ ń wọ̀ lọ. So mo wá délé ńjọ́ kan, wọ́n ti ń play orin mi lórí rédíò. Ìyá mi wá ní voice ọkọ ni mò ń gbọ́ lórí rédíò yẹn. Mo ní bẹ́ẹ̀ ni mà. Wọ́n wá rẹ́rìn.
ẹrẹ́rìn kẹ̀ kí ló fẹ́ fẹ́ rìn wọ́n wá rẹ́rìn o wọ́n ní wọ́n rò pé irú orin táwọn yẹn ń kọ ni mo ní ẹ tún fún mi ní ẹ tún fún mi ránkì mo ní okay mo ní yes inú mi wá dùn gan-an pé màmí pé gbogbo nǹkan tí mo ti ń rò pé mo fẹ́ ṣe wọ́n wá fi yé mi pé pé mo ṣe dáadáa wọ́n ti ń like cartoons mi tí n bá ti délé láàárọ̀ ní ọ̀sán tí màtírí wọn ti gbé cartoon wọ́n ti gbé newspaper dání wọ́n ti ń ka cartoon mi so mọ́ ọ pé kí ni wọ́n máa rò nígbà tí àwọn bá ń tí máa ń ṣe cartoon táwọn ń kà ń lé tèmi ò dẹ̀ sí ń lé tèmi wà mo wá ro gbogbo kíní ẹ̀ mo wá ní orin náà ni mo ti wá ń ṣe yìí wọ́n dẹ̀ tún wá support mi wholeheartedly bọ́n ṣe support mi nígbà tí mo wà ní high school tó ń ra materials fún mi bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe support mi nígbà tí mo bẹ̀rẹ̀ orin mo wá ní kò wá síbẹ̀rù kankan mọ́ nígbà tí mo wá débi iṣẹ́ ìyàtọ̀ wá dé ẹni tó ti kọ átíkù dáadáa nípa mi pé is highly creative and highly imaginative ó wá bẹ̀rẹ̀ sí kọ ìkọkúkọ nípa mi. orin change. kò wá kọ kékeré kò kọ kékeré ó wá kọ ní ńlá wọ́n tí wọ́n fẹ́ máa sọ mí lẹ́nu pẹ̀lú pé mo yà sídìí orin. kí lórúkọ rẹ yìí yẹn. tó bá ń kọrin wọ́n á máa fi yẹn wé mi mi ò fẹ́ sọ o mi ò fẹ́ sọ kó má dàbí ẹni pé mo wá ṣe alátakò ẹ̀ mi ò ní sọ orúkọ ẹ̀ wọn kò ń ṣe ẹyọ kan o wọ́n tó 4 5 wọ́n pọ̀ tó yẹ pé nǹkan tó bá ti rí báyìí ẹni tó tún bá mi wọnú mọ́tò tí mo gbé sínú mọ́tò mi gan tún kọ́ ń pa nǹkan tí mo bá sọ nínú ọkọ̀ tó jẹ́ nǹkan àṣírí mo wá sọ pé òkè àwọn èèyàn ò dẹ̀ mọ̀ pé nǹkan tó ń sọ yẹn ó bí mi inú gidi torí pé mi ò rò pé wọ́n lè ṣerú ẹ̀ láéláé mi ò rò pé wọ́n lè ṣerú ẹ̀ nítorí ẹ̀ mo wá sún sẹ́yìn fún wọn nítorí pé ó ti fẹ́ di ọ̀rọ̀ ẹ̀fẹ̀ everybody ti fẹ́ máa fi ṣe ẹ̀fẹ̀ mọ́ àwọn pé ṣebí nítorí pé mo fẹ́ play music yìí náà so kíní yẹn ò kò di bá mi o ṣùgbọ́n ó bí mi nítorí pé àwọn ọ̀rẹ́ yìí wọn kì í ṣọ̀rẹ́ mọ́ àtìgbà tí wọ́n ti sọ nǹkan bẹ́ẹ̀ yẹn jáde wọn kì í ṣọ̀rẹ́ mọ́ mo wá yẹra fún àwọn yẹn wọ́n rò pé àwọn ń ṣẹ̀fẹ̀ káwọn kan gbádùn àwọn social entertainment writers nǹkan wọ́n rò pé káwọn gbádùn ni but kò rí bẹ́ẹ̀ ó wà lára àwọn nǹkan tó tún inspire mi pé kí n kúrò lágbègbè yìí nítorí àwọn eléyìí ò tiẹ̀ dá rárá nítorí pé wọ́n ti ń kọ́pì ni wọ́n ti ń kọ́pì àṣàkáṣà ni wọ́n ń kọ́pì àṣà ìlú òkèèrè tí wọ́n ń ba ọba wọn jẹ́ tó ń ba politician wọn jẹ́ tó ń ba ìlú wọn jẹ́ òun náà ni àwọn náà fẹ́ máa kọ́ káwọn náà wá máa fi bú ẹni tó tún wá close sí wọn nǹkan tí ò yí wọn ni pé ó yẹ kí èèwọ̀ wà ń bẹ̀ ó yẹ kí taboo wà ń bẹ̀ tó bá ti ní ọ̀rẹ́ tímọ́tímọ́ taboo gbọ́dọ̀ wà pé o ò gbọ́dọ̀ kọlu èèyàn yìí torí pé ó fẹ́ bà nǹkan jẹ́ nìyí báwo ni èmi àti ẹ ṣe máa wá jẹun pọ̀ la ṣe máa jókòó lórí tébù kan náà tá a máa jẹun mi ò lè trust ẹ mọ́ kò ní ṣeé ṣe nǹkan tó yẹ káwọn èèyàn wá rántí nìyẹn kó má lo colonial mentality yẹn pé nítorí òyìnbó ti ṣe bẹ́ẹ̀ ẹ̀ka náà wá máa bú èèyàn wa ní anyhow especially ẹni tó mọ̀ iṣẹ́ yìí ṣe ìyẹn ló wá dùn mí jù torí pé àwọn tó súnmọ́ mi dán nǹkan báyẹn o. Yes. Ọ̀dà ṣe máa fẹ́ láti sọ fún wa nípa àwọn band fiber yín nígbà tẹ́ ń play ní 1980s. Yes, ìgbà tí mo gbé first album jáde ó wá di dandan fún mi láti wá ní band. Mo ń ṣiṣẹ́ ní Concord màá padà délé àwọn band boys mi á wá mo ní kàn bá mi ṣe àwọn jọ ó dàbẹ̀ pé Jídé kò ṣe Jídé
Fèyíṣará Akínwùmí ó bá mi ṣe àwọn boys yòówù. Fèyíṣará gan tó bá mi ṣe àwọn jọ gan wọ band nítorí àwọn tó mọ̀ play wọ́n wà ń bẹ̀. Mo dẹ̀ fẹ́ tó mọ̀ play gidi, so mo ṣáṣe àwọn young boys yẹn wọ́n wá wọ́n bá mi tó orin yẹn jọ. Àwọn orin tó ti wà nínú album yẹn a practice gbogbo ẹ̀. Àwọn orin tuntun tí mo fẹ́ ṣe fún next album a tún practice gbogbo ẹ̀ pọ̀ mọ́. Àwa bẹ̀rẹ̀ sí perform, àwa bẹ̀rẹ̀ sí play káàkiri. I need the sport o, I need ibi kan láti máa play permanently. Àwa rí ibi kan wọ́n pè ní Caravan ní lẹ́yìn airport hotel ńbẹ̀, níwájú airport hotel lódì kejì ló wà. À ń play ní Caravan yẹn, ìgbà tó tún yá a tún play ní ẹgbẹ́ CAS lẹ́gbẹ̀ẹ́ class ti Jọ̀ǹchúkú. Ìgbà tó tún yá a tún move sí Shrine. Bí ìrìn àjò yẹn ṣe lọ nìyẹn. A ṣáà ní sports ṣá àti festivals oríṣiríṣi tá a máa ń lọ ṣe káàkiri bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. So àwọn boys yẹn tá bá ti wá dé, máa ti ra àpò gàrí yẹn àpò ńlá gàrí yẹn ni o, máa ti ra yẹn. Màá tún ra ẹ̀wà, sáàkì ẹ̀wà kan. Màá tún wá ra ọ̀gẹ̀dẹ̀ tó pọ̀. So dòdò àtẹ̀wà àti gàrí, wọ́n á jẹun wọ́n á yó. Àwa bẹ̀rẹ̀ sí rehearse ní everyday, ìjọ kọ̀ọ̀kan. A bẹ̀rẹ̀ sí rehearse títí a fi tight. Inú mi wá dùn gan-an. Instrument wà, mo ti ra instrument dé. So àwọn boys mi wọ́n get tight ṣá within a short period. Tó yẹ pé gbogbo àwọn ìlú ti mọ̀ wá, wọ́n ti mọ̀ pé à ń ṣe eré yẹn. Àwọn kan ò tí ì jáde, àwọn tó jẹ́ ògbóǹtarìgì nísìnyí wọn ò tí ì jáde ńgbà yẹn rárá. Kimono gan ò tí ì jáde, ó máa ń wá kí mi nínú ilé, ó máa wá sílé mi òun àti ìyàwó ẹ̀. Àwọn other band members, àwọn kìíní máa wá wò wá. Alex Zito, Michael Cree gan ó back mi ní ti Sheraton Hotel yẹn. Ó back mi lẹ́yìn as chorus singer. Ó dẹ̀ tún máa ń ṣiṣẹ́ ní studio. Ó wà versatile gan, Michael Cree. So gbogbo àwọn yẹn ni mo mọ̀. Mo dẹ̀ tún join P-Man ní ayé ìgbà yẹn. So but àwọn boys yẹn ní P-Man, mo tún join P-Man kí n tó kúrò Nàìjíríà. Mo join P-Man. So a ní secretariat wa wà ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Way, somewhere there across the road from class. Yes. So bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Gbà tó yá tán fún wa ní day ní Shrine, àwa ń play ní Shrine, èrò owó máa wá kún bẹ̀ ní Shrine níjọ́ Sunday. Àwọn boys yẹn náà ló ń play. So sound yẹn ó good gan-an gbà tá à ń play ní Shrine. So àwọn nǹkan tí mo rántí pa àwọn boys yẹn nìyẹn. Ṣùgbọ́n àwọn nǹkan kan tún ṣẹlẹ̀ nígbà yẹn náà tó jẹ́ pé ó wá mú mi sọ pé jẹ́ kí n tiẹ̀ pack gbogbo instrument yìí. Nígbà tí inú yẹn wá bí mi tán, tínú bí mi tán pátápátá. Man kan wà tó wà ní area Palm Grove Onígbòǹgbò yẹn, Palm Grove bí tí cinema yẹn wà, area yẹn ni man yẹn ń gbé. Man yẹn wọ́n á gbé Ghana Must Go bag wá pẹ̀lú owó. Wọ́n gbé Ghana Must Go bag wá, wọ́n sọ pé àwọn fẹ́ rent instrument mi. Wọ́n fẹ́ gbé lọ sí Benin Republic lálẹ́ yẹn ní 10 o'clock alẹ́. Ẹ fẹ́ lọ sí Benin Republic, kémi wá kó gbogbo equipment mi lẹ̀ fún yín kẹ́ wá kó lọ. Ní mi ò lè ṣe bẹ́ẹ̀ o, tí ò ń ṣojú mọ́mọ́. Ìyẹn lè díẹ̀. Wọ́n gbowó yìí wá. Àwọn boys mi wá ní ẹgbàá owó yìí, owó rèé kíní kan. Mò ń wo àwọn boys yẹn báyìí pé kò yé yín o, kò ń ṣe pé ọ̀rọ̀ owó lè mò ń sọ yìí.
nǹkan tó bá dé ó wà suspicious. Wọ́n náà fẹ́ lọ báàkì obìnrin kan tí ò ń ṣe Nàìjíríà nù kọ́ wọ́n dé Benin Republic kọ́ wọ́n máa sọ pé wọ́n seize instrument mi lọ́hùn wọ́n ṣe irọ́ ìyẹn ò lè possible. Máa yẹn tún wá fúnra rẹ̀ wá ó tún fúnra ẹ̀ wá pé PG this is money this is money òun gan ń ṣe Nàìjíríà nù Congolese ni. Mo ní irọ́ mi ò lọ. Ó surprise ẹ̀ gan lálẹ́ yìí náà. Wọ́n mọ̀ pé inú ti bí mi kọjá àlà pé ẹ̀yin rò pé owó yẹn ló wà important. Mo wá ní káwọn boys kan kó gbogbo instruments mi kan kó sínú ọkọ̀ wọ́n dẹ̀ kó sínú ọkọ̀ ìgbà tán ṣe tán báyìí mo ní kí everybody máa lọ lé mo dẹ̀ drive lọ sílé bẹ́ẹ̀ band ti tú nìyẹn láti jọ yẹn. Èyí tó gbé gìtá mi sọ́wọ́ ó gbé wá láàárọ̀ ọjọ́ kejì ó gbé lẹ̀ mo ní that's it. Kò yé wọn wò pé ó yẹ kí n ṣe máa irọ́ pressure yẹn ti pọ̀ jù àti pé wọ́n máa sọ pé ó yẹ kí n kéèyàn ní faradà àmọ́ ní faradà tó o. Ìgbà tí mo wò pé kí band má tù àti pé àwọn tó tún máa fún pressure látẹ̀yìn pé ó yẹ kó ti gbé another album jáde o ó yẹ kó ti èyí tó ń gbóná yẹn ó ti ń tutù o ó yẹ kí mi tún ti jáde kó rí ẹ o. Àwọn yẹn náà tún wà ń bẹ̀ tó yẹ pé wọ́n push ṣù. Nígbà tí mo wọra mi inú mìíràn jẹ́ kan rí pé irun funfun kan tí yíyọ ní apá ọ̀tún ní apá òsì irun funfun kẹ̀ tí mi ò tí ì tà á tí irun funfun ti ń yọ. Wọ́n á ní ẹjọ́ kálukú lọ gbélé ẹ̀ mo ní the fresh air bí mo ṣe tilẹ̀ àwọn instrument yẹn pa nìyẹn. Àlàáfíà wá dé ìfọkànbalẹ̀ wá dé mo wá fi instrument yẹn rent mo fi rent fún Onyeka Onwenu mo fi rent fún Charlie Boy mo fi rent fún Mike Okri mo lọ play ní Kaduna àti Kano and Kaduna show mo tẹ̀lé lọ gbogbo ibi tí instrument bá lọ mo ń tẹ̀lé wọn lọ mo dẹ̀ gbé engineer dání tó Ṣòtádé kọ́lọ́run kó fọ̀rùn kẹ́ òun náà ti ṣaláìsí báyìí. Àjọ lọ sí gbogbo àkọjá river Ethiopia lọ sí Warri lọ sí ọ̀nà jíjìn lọ ṣe eré. So gbogbo gba yẹn ọkàn balẹ̀ gba yẹn ni mo dẹ̀ ti ń prepare pé n gbọ́dọ̀ kúrò ní agbègbè yìí n gbọ́dọ̀ kúrò ọkàn mi ti ṣí lórí gbogbo nǹkan tí mo rí àwọn onílara àwọn ẹni ibi àwọn tí wọ́n kàn ṣá máa ṣèkà láì nídìí gbogbo yẹn ìṣe ìgbà tí èèyàn ń ro gbogbo àwọn ideas èèyàn ro gbogbo yẹn mọ́ o rò pé àwọn kan máa dìde wọ́n máa sọ pé bákan ní bákan o ṣùgbọ́n ìyẹn ń ṣẹlẹ̀ so gbogbo yẹn ṣá ó ti di àfìsẹ́yìn tẹ́gùn fi ṣọ. Báwo wá ni àwọn mọ̀lẹ́bí yín nígbà tí wọ́n gbọ́ gbogbo eléyìí wọ́n gbọ́ bẹ́ẹ̀ ṣe ń kọrin wọ́n gbọ́ báwo wá ni wọ́n ṣe sí yín pàápàá jùlọ mọ́mì yín. mo ti sọ yẹn kí a ṣáájú ṣùgbọ́n inú wọn dùn wọ́n mọ ijójó o torí mo ti rí ibi tí wọ́n ti ń jó rí opportunity láti rí wọn nígbà tí wọ́n wá ń jó tó bá jó báyìí wọ́n wá turn round wọ́n á yípo so máa wò wọ́n báyìí ṣùgbọ́n family mi Adégbenro family wọ́n support mi gan nígbà tí mo máa ṣe launching yẹn ní Ìkẹjà Country Club wọ́n wá bẹ́ẹ̀ wọ́n pọ̀ o torí pé family wa big wọ́n wá bẹ́ẹ̀ wọ́n dẹ̀ support mi torí mi ò lè gbàgbé gbogbo wọn dẹ̀ wá bẹ́ẹ̀ wọ́n dẹ̀ fọ àwọn ẹ̀gbọ́n mi àgbà wọ́n wá bẹ́ẹ̀ bọ̀dà Ṣínà bọ̀dà Níyì wọ́n wá bẹ́ẹ̀ wọ́n dẹ̀ support mi àwọn àbúrò mi àwọn ẹ̀gbọ́n mi wọ́n dẹ̀ wá bẹ́ẹ̀ wọ́n dẹ̀ support mi
join adẹ̀ ṣe ó dẹ̀ go dẹ̀ nice tí ó tẹ́lẹ̀ omi ò bá wá tí gbogbo ìlú ò bá wá tí family mi nìkan ti tó àwọn nìkan ti tó tí ẹnì kọ̀ọ̀kan bá mú album kọ̀ọ̀kan lọlé wọ́n ti tó so bá ṣe ṣe nìyẹn ó dẹ̀ inú mi dùn pé family mi support. ó dà tá a bá ń sọ̀rọ̀ nípa òkìkí ìyẹn fame kí ni àwọn ibi tí bókìkí ṣe dáa tó kí làwọn ibi tẹ́ kó kù díẹ̀ káàtó nípa òkìkí pàápàá tá a bá ń sọ̀rọ̀ nípa olórin ní industry. pressure yẹn ó pọ̀ torí pé o ní mọ̀ pé mo kàn lọ rọ́ọ̀lù ni mi ò mọ̀ pé àwọn nǹkan tí yẹn máa bá pàdé because expectation àwọn èèyàn nǹkan tí wọ́n máa rò nípa ẹ pé ó yẹ kó ṣe jù báyìí lọ ó yẹ kó ti ṣe jù báyìí lọ ìyẹn tún wà ń bẹ̀ expectation yẹn tún wà ń bẹ̀ pé ó yẹ kó ṣe báyìí ó yẹ kó ti ṣe báyìí àwọn tí wọ́n máa ṣà ẹ́ lọ́tún lósì tán máa ní kó lọ ṣe báyìí kó lọ ṣe báyìí àwọn èèyàn kọ́ ló ń ṣe ìwọ fúnra ẹ ló ń ṣe o so pressure yẹn ti wà so pọ̀ because tíyàn bá ń wò pé wọ́n fẹ́ kó lọ síbi gíga báyìí ìwọ náà àwọn máa tiraka àwọn wàá máa rí disappointment bí àwọn tó máa gba instrument ẹ̀ tán ní sanwó àwọn tó máa ní kó wá ṣeré tán ní sanwó àwọn tó máa parọ́ fún ẹ mo lọ sábẹ́òkúta lọ ṣe show èyí nìyẹn ìyẹn ò tiẹ̀ àṣẹrọ́ ló tiẹ̀ ń pa kò ṣe promotion kankan àwa débẹ̀ ó wá lọ mú báírò ó fi ń kọ pósítà ó wà nílẹ̀ mára ògiri mo máa wò pé kí ló ń ṣe àwọn èèyàn yìí tó ṣe ń ṣe báyìí a tún lọ sí Ìbàdàn náà same thing so máa wò pé okay disappointment ṣá which means ó happen sí gbogbo àwọn olórin kò ń ṣe mí nìkan ló ń ṣẹlẹ̀ sí gbogbo àwọn olórin náà ló ń ṣẹlẹ̀ sí gbọ́n ìfaradà tèmi yẹn ó ti ṣe kinní jù torí pé mo fẹ́ kó happen mo fẹ́ kó dáa mo tiraka kó dáa ṣùgbọ́n àwọn onírọ́ ti pọ̀ jù. kí ni ìrírí yín kí ni àwọn ìrírí yín. Jazzmobile yẹn gbà tí mo kọ́ dé New York mo ń wá ibi tí mo ti lè ṣe practical ó yẹ kíbi kan wà mi ò fẹ́ lọ sí mo ti wà ní school mo ti wà ní art college kí ni mo fẹ́ máa lọ sí music college fún so n bá kú ṣe program kan tó máa ń ṣe lálẹ́ ní Jazzmobile ní Harlem ní Jazzmobile yẹn wà n bá lọ síbẹ̀ wọ́n kọ́ wa ní theory so bíbẹ̀ yẹn ṣe rí àwọn yàrá oríṣiríṣi ló wà ń bẹ̀ bíi classroom kan á kún fún àwọn saxophone players nìkan a lè tó 20 ń bẹ̀ classroom mi yẹn ó lè wà fún ensemble classroom mi yẹn á wà fún orchestra saxophones náà ló máa kún bẹ̀ classroom mi máa wà fún upright bass nìkan gbogbo classroom yẹn gbogbo wọn ló máa ní upright bass àti bass guitar wọ́n máa wà ń bẹ̀ classroom kan máa wà fún clarinet ìkan máa wà fún piano àwọn piano players ló máa wà bẹ́ẹ̀ bó ṣe ṣe nìyẹn program yẹn nígbà yẹn ó dáa gan bóyá wọ́n lose funding ni wọ́n ṣe ṣe mọ́ o mi ò mọ̀ ṣùgbọ́n mo ní àwọn mentors ń bẹ̀ Craig Handy Don Braden Charlie Persip àti Bud Revels ìyẹn padà wá fẹ́ ọmọ Nàìjíríà o Bud Revels tí mo ń sọ yìí òun ló wá close mọ́ mi jù tí mo mọ̀ pé Brooklyn ló ń gbé ńgbà yẹn nígbà tí màá fi tó pàdé ẹ̀ again lórí Facebook mo kàn rí pé ó ti fẹ́ Nigerian woman ni tọmọ wọn ti dàgbà pàápàá tọmọ wọn náà ń play keyboard so àwa tí wọ́n á di ọ̀rẹ́ dáadáa so nígbà tó wá sí Nàìjíríà nígbà tí èmi travel wá sí Nàìjíríà òun náà wá wà ní Nàìjíríà ńgbà yẹn àwa jọ ń sọ̀rọ̀ òun wà ní East èmi wà ní Èkó so bí mo ṣe bẹ̀rẹ̀ sí develop nìyẹn practical
òun náà show mi ní àwọn practical ideas oríṣiríṣi so nǹkan tó jẹ́ kí n mọ kí n gain facility lórí saxophone playing nìyẹn. àwọn Yeah. wa ni ẹ̀ ń wò gẹ́gẹ́ bí àwòfin ṣàpẹẹrẹ tá a mọ̀ sí mentor nígbà yẹn. mentor mi nígbà yẹn Sonny Rollins, John Coltrane, John Coltrane, Cannonball Adderley àti Charlie Parker. Àwọn mẹ́rin yẹn wọ́n pọ̀ rẹ́rẹ́rẹ́ o ṣùgbọ́n àwọn mẹ́rin yẹn àwọn ni wọ́n léwájú. wọ́n wà níwájú exactly nígbà tí mo wà ní New York yẹn. Bàbá Boye Gbenro, mo fẹ́ béèrè pé àwọn project ní àwọn iṣẹ́ wo ni ó wà lọ́wọ́ yín báyìí, bóyá bí ìwé ni, bóyá ti animation ni, bóyá ti audio recordings ni, fún àpẹẹrẹ irú Gbenakari saga. Gbenakari yẹn mo ti ṣe ọjọ́ ti pẹ́ díẹ̀ mo ń ṣe bọ̀. Ó bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe àti bí a ṣe nígbàgbọ́ lórí nǹkan tiwa tí ó yẹ pé nǹkan ní nǹkan ló máa ń jọ wá lójú tí a lè kú sí díẹ̀ pàápàá. So orí story Gbenakari yẹn wá dàbí story ọmọ tó yẹ pé innocent child tí ò ń ṣe pé ọmọ tó jẹ́ àpáta o tó ń fàjọgbọ̀n káàkiri o tí wọ́n wá gbé lọ́nà tọ́lọ́pàá wá gbé tó wá gbé mọ́ àwọn amòòkùnṣèkà tó wá gbé lọ sínú jéèlì tó wá ṣàmọ́ àwọn tí wọ́n fẹ́ wá lọ pa tó fẹ́ pa ṣeré tó wá pa gbà tó wá pa tán wá dájú lé ọ̀run ibi tí máa sọ́dé nìyẹn. Nígbà tó dé agbede méjì ayé àti ọ̀run ìgbà yẹn ni story ẹ̀ wá bẹ̀rẹ̀. Pé padà tó wá padà wá ó wá di karmic enforcer ẹni tó máa wá gbẹ̀san fún gbogbo àwọn tí wọ́n ti fi ẹ̀sùn ibi kàn tí ò dẹ̀ ṣe pé wọ́n ṣe ẹ̀ṣẹ̀ kankan. Bí story yẹn ṣe lọ ni agbára tó ju agbára lọ agbára Elédùmarè ó ní story yẹn. So ìyẹn ìkan. Ìkejì mo fẹ́ ṣe film àtijọ́ sọ̀rọ̀ animated film rí ṣùgbọ́n sìn mo fẹ́ wá dáwọ́lé kí n ṣe fúnra mi kí n lè fa àwọn èèyàn kúnra. Mo ní àwọn èèyàn tó lè bá mi fọwọ́ kún lájọ máa ṣe Yorùbá story. Olurombi ló wà lọ́kàn mi láti ṣe. Olurombi ìtàn Olurombi. Ìtàn yẹn ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ pé ìtàn gidi ni wọ́n rò pé ìtàn àhesọ táwọn Yorùbá kan máa ń sọ fáwọn ọmọdé ní classroom tọkàn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìtàn inú Ifá ni ìtàn yẹn ti jáde. Inú Ifá ló ti jáde. Iléṣà ló dẹ̀ ti ṣẹlẹ̀. Iléṣà ló ti ṣẹlẹ̀. So bí tí mo ṣe research dé nìyẹn. Nítorí ẹ̀ àwọn ìtàn tó máa kọ́ àwọn ọmọ lọ́gbọ́n àti tí gbogbo family lè wò òun ni mo fẹ́ dáwọ́lé. Nítorí pé àwọn tó ń ṣe animation tó jẹ́ àwọn èèyàn wa wọn ò kọ́ bí ara sí nǹkan tí mò ń sọ yìí. Wọ́n lọ ń ṣe animation bí òyìnbó. Wọ́n fẹ́ máa fi kéèpù sí wọn lọ́rùn bí Superman nǹkan máa fò káàkiri. Nǹkan tí wọ́n ń ṣe nìyẹn. Kò ṣe pé kò dáa ṣùgbọ́n ibi tó yẹ kán fojú sí nǹkan yẹn bóyá nítorí èmi wà ní òkèèrè ni mo ṣe ń rí àwọn nǹkan yìí dáadáa pé àwọn nǹkan ti wá yẹn nǹkan alágbára ti wá yẹn ni káwa náà máa ṣe. Àbí ńgbà tí wọ́n bá ń gbé Harry Potter tó ń tà fún wa ṣe bá ń gbà tó bá ní kinní kan pé léyìí ó lágbára kan báyìí ṣe bá ń gbà bọ̀ tí èèyàn wá bá máa ṣe wọ́n sọ pé nǹkan
tí ò dá ní sàtánì ní ká má ṣe mọ́ àwọn ọmọ ò gbọ́dọ̀ wò ó àwọn ọmọ wọn ò gbọ́dọ̀ wò ó àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n torí pé òyìnbó ló ṣe é wá torí wọ́n pé gbà wọlé. Japanese ló ṣe é wá Hmm. Chinese ló ṣe é wá European ló ṣe é wá wọ́n gbà wọlé nǹkan tí mo lè sọ nípa yẹn nìyẹn. Ṣé ẹ lè sọ díẹ̀ fún wa tàbí ṣé ẹ lè sọ fún wa nípa ọ̀rọ̀ Yorùbá tẹ́ ẹ gbàgbọ́ nínú ẹ̀, ẹ̀sìn ìṣẹ̀ṣe, ojú tí ẹ fi ń wo bí àṣà wa, ìyẹn ìdúróṣinṣin nípa àṣà wa àti bí ẹ ṣe ń tẹ̀síwájú nípa àwọn èrò àṣà àti àṣà ìbílẹ̀ wa. Àwọn nǹkan àṣà yẹn ó jẹ mí lógún gan kò sí èèyàn kò fi bẹ́ẹ̀ sí àwa tá a pọ̀ tá a wà níwájú tá à ń fẹ́ gbé lárugẹ àpọ̀ máa ń wò pé ṣé bá ṣe máa ṣe lọ́nà rèé ni tó jẹ́ pé ní 2000 to 2001 mo join forum kan lórí Yahoo group forum wọ́n ń pè ní Yorùbá Nation wọ́n ń pè ní Yorùbá Nation láti gbà yẹn o mo sọ 2000 1999 2001 nígbà tí mo wá join ẹ̀ a máa ń discuss ìlọsíwájú Yorùbá a máa ń discuss a máa sọ̀rọ̀ àwọn kan wá bẹ́ẹ̀ àwọn kan wọ́n dagboru dalérú náà làwọn náà ṣùgbọ́n wọ́n ṣà ń contribute síbẹ̀ nígbà tó wá yá èèyàn kan wá ta mí lólobó lórí ibẹ̀ pé wọ́n fẹ́ move group yẹn sí orí Facebook mi ò mọ̀ nǹkan tó ń jẹ́ Facebook mi ò gbọ́ rí wọ́n ní wọ́n fẹ́ move ẹ̀ sórí Facebook dókítà kan ló ń darí mo rántí orúkọ ẹ̀ ń sìn dókítà yẹn ló ń darí group discussion wa yẹn wọ́n move ẹ̀ lọ sórí Facebook bí mo ṣe rí Yorùbá Ronú lórí Facebook yẹn mo bá join Yorùbá Ronú yẹn mo wá di one of their administrators ní Yorùbá Ronú yẹn I think Túndé Hobbs Crown ló dálẹ̀ pẹ̀lú Adétọ̀míwá Adétiléwá bàbá Fagbọ́lá náà wà lára wa àwọn kí ló ti ń pè ní lọ́yà tó ògbóǹtarìgì lọ́yà ni wọ́n fún Lagos State nígbà náà àwọn tó nígbà náà kó tó wá sí Amẹ́ríkà so àwọn tí wọ́n fẹ́ràn Yorùbá tó ń fẹ́ nǹkan Yorùbá ọmọkùnrin Adéyínká grandson yẹn náà wà lára wa o yẹn náà wà lára wa wọ́n pọ̀ àwọn obìnrin náà wà ń bẹ àwọn ọkùnrin wà ń bẹ wọ́n wà ń bẹ so àwọn tó ti ṣe journalism rí tó fi Nàìjíríà lẹ̀ tó ń wá sí US àwọn náà wà ń bẹ ó grand gan gbà tó yá ta bẹ̀rẹ̀ sí pọ̀ bẹ̀rẹ̀ sí 1000 2000 títí dídá fi di 10,000 o bóyá àti ẹ̀sìn fẹ́ wọ 100,000 báyìí so wá ti pọ̀ lórí Yorùbá Ronú yẹn nígbà táwa ń jírò tó yẹ àwọn politicians wá dé wọ́n wá darapọ̀ mọ́ wa tí politics bá ti dé báyìí mood group yẹn máa change àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ politicians àwa dé wọ́n á bẹ̀rẹ̀ sí takora wọn seriously lórí wọ́n á bẹ̀rẹ̀ gbogbo ìgbà tí yẹn dé mo sún sẹ́yìn díẹ̀ kí àwọn yẹn kàn lọ gbà tó yá bẹ̀rẹ̀ sí wíìdì wọn pé àwọn wo la máa gé kúrò ńbẹ̀ àwọn la fẹ́ kó wọ́n máa sọ̀rọ̀ ńbì àṣẹ yẹn gbà tó yá àwọn ìyẹn tẹ̀ tún lé àwọn kan lọ àwọn èèyàn tó jẹ́ àwọn èèyàn dáadáa wọ́n lé wọn lọ so ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn mo tún bá wọn dá Ẹ̀gbá descendants group náà tí a máa organize Lísàbídé nǹkan àtúnṣe yẹn náà so nǹkan tó jẹ́ ti Yorùbá yẹn ṣá mo ṣáà ń bá wọn fọwọ́ kún mo tún wá ń sọ ìtàn Yorùbá màá tún illustrate ẹ̀ màá tún yà àwòrán ẹ̀ màá tún sọ ìtàn Ifá màá tún yà àwòrán ẹ̀ màá tún sọ àwọn ìtàn oríṣiríṣi màá tún yà àwòrán ẹ̀ síbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí sọ ìtàn Ìjàpá àti
Yánníbo. àti babaláwo mo wá bẹ̀bẹ̀ mo tẹ Okay. àti ìjàpọ̀ àti yánnibo mo tún ṣe yẹn náà síbẹ̀ Okay. in colour ni o in colour. So àwọn Àwọn. èèyàn wá bẹ̀rẹ̀ sí wá, àwọn oríṣiríṣi èèyàn bẹ̀rẹ̀ sí wọlé àti òyìnbó náà tún darapọ̀ mọ́ wa. So a ṣáà ń tì lọ bẹ́ẹ̀ yẹn, à ń tì lọ bẹ́ẹ̀ yẹn. Ìgbà tó yá mo wá rí i pé nǹkan tí mo ní mo fẹ́ ṣe rèé, kí ló wá sún mi débẹ̀ o. Nǹkan tó sún mi débẹ̀ gangan ni pé àwọn kan lọ ń gbé láàrin Yahoo group yẹn àti other groups yẹn, àwọn ṣáà ń sọ̀rọ̀ Yorùbá fẹ́ parun, Yorùbá máa parun, èdè Yorùbá wọn ò ní sọ mọ́, English la máa sọ. Àwọn èèyàn wa wọ́n ń kọ́ ọmọ wọn ní English nílé, wọ́n ní don't speak in vernacular, wọn ò jẹ́ kọ́ ọmọ wọn sọ Yorùbá. Mo wá bẹ̀rẹ̀ Yorùbá class. Ìyẹn ló wá gbé mi dìde pé kí n bẹ̀rẹ̀ Yorùbá class online. Mo wá bẹ̀rẹ̀ sí kọ́ àwọn èèyàn ní Yorùbá. Mo wá bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi nípa Yorùbá káwọn ẹlòmíì náà tó wá bẹ̀rẹ̀ sí dìde ní early o 2008 to 2009. Àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí dìde, àwọn náà bẹ̀rẹ̀ sí ṣe Yorùbá program títí dì sín. So nígbà tí mo ti ta wọ́n jí báyìí, àwọn oríṣiríṣi àwọn èèyàn bẹ̀rẹ̀ sí jáde lọ́tún lọ́sì, wọ́n bẹ̀rẹ̀ sí ṣe Yorùbá classes. Gbogbo yẹn wá bẹ̀rẹ̀ sí di nǹkan, ó bá bẹ̀rẹ̀ sí gbèrú sí. Ó ti yá mo tún wá ṣe wá. Ìgbà tí mo wá ń ṣe yẹn lọ ni wọ́n wá pè mí pé kí n wá ṣe class ní Wayne County Community College. Mo wá lọ ṣe class Yorùbá yẹn bẹ̀ fún àwọn college students. Mo wá really stretch Yorùbá yẹn gan-an nípa kíkọ, sísọ àti gbígbọ́. Mo wá bẹ̀rẹ̀ sí ṣe yẹn. Ìyẹn gan mo fẹ́ set up kó jẹ́ online module fún àwọn tó bá fẹ́ kọ́ Yorùbá privately kan lọ síbẹ̀. Gbogbo àwọn lectures tí mo ti give níbẹ̀ wọ́n á gbọ́, wọ́n á rí, wọ́n á dẹ̀ fi capture bọ́n ṣe lè. Torí pé àwọn tó pọ̀ jù níbẹ̀ ni àwọn ọmọ tí wọ́n bí síbí tó jẹ́ Yorùbá náà wá sí class yẹn. Àwọn tó dẹ̀ jẹ́ Americans náà, àwọn náà tún kọ́, wọ́n dẹ̀ lè sọ. Mo tún kọ́ wọn débi pé kán lọ kọ́ sára ògiri, kán lọ kọ́ sára board. Màá kọ English kíní ẹ̀, màá ní kán wá ọ̀rọ̀ yẹn jáde. Màá ti tó àwọn ọ̀rọ̀ yẹn jọ, màá ní kán wá ọ̀rọ̀ yẹn jáde, kán wá kọ́ síbẹ̀, wọ́n á kọ́ jáde. Tó bá kọ́ jáde tán wọ́n á wá sọ, wọ́n á fẹnu ara wọn sọ jáde. Mo tún ṣe bẹ́ẹ̀ yẹn. So mo wá ṣe gbogbo ẹ̀ pọ̀, kíkọ, kíkà àti sísọ. So bí mo ṣe ti ọ̀rọ̀ ìṣẹ̀ṣe, mo believe inú ìṣẹ̀ṣe dáadáa pé ó yẹ kí government lọ́wọ́ sí ìṣẹ̀ṣe gan-an. Bóyá wọn bá ti dáàbò bò wá. Ṣùgbọ́n gbà tí Sunday Igboho wá jáde tó wá fi sample hàn wọ́n ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń wo bẹ̀. Okay ó ń ṣe dáadáa, ó ń ṣe dáadáa. Àwọn míì ní kò ṣe dáadáa, àwọn míì ní tọ́ọ̀gì ni, àwọn ní political tọ́ọ̀gì ni. Ìgbà wo mo ń wo gbogbo wọn báyìí pé okay, téèyàn bá believe nínú nǹkan oríṣiríṣi ló máa rò pé ká fi wọ́n lẹ̀ kí olúkálùkù máa sọ tiẹ̀. Ṣùgbọ́n ìyẹn ò dí ibi tá à ń lọ lọ́wọ́ o. Torí pé nǹkan tèmi mọ̀ nínú ara mi ni pé Yorùbá lágbára gidi. Kó tó fi kọ́ wa láti kékeré. Mi lè rí nǹkan ẹlòmíì kí wọ́n máa gbé nǹkan aráàta kí wọ́n máa gbé lárugẹ. So nǹkan tó fi kọ́ wa nìyẹn. Nǹkan tó dẹ̀ fi kọ́ wa yẹn ó jẹ́ ká mọ̀ ṣé léyìí ló good àbí léyìí ló good. Èyí tó good yẹn ni mo dì mú. So kó tó gbé tó fege wá fún mi, mo ti ń lọ fún ẹ, òkèrè la ti ń lọ. Mo ti ń lọ fún ẹ pé irọ́ kò rí bẹ́ẹ̀, o ò lè gbélé yìí wá. So àwọn tó ń sọ pé wọ́n fẹ́ ká mú sùúrù, ká máa gbàdúrà lọ, ẹni tá bá ti gbàdúrà wọ́n ní tí serious o. Ṣèbí òun ìyá rẹ̀ náà lọ ti gbé àwọn ọmọdé lọ ní school yẹn sìn.
tó yẹ pé over a month náà ṣe gbà wọ́n lẹ̀. almost 2 months. Hmm? 86 Almost 2 months days. náà fi wá gbà wọ́n lẹ̀. Ṣé a kì í ronú lọ síbẹ̀ yẹn pé ó yẹ ká ti ní, ṣé kò ń ṣe pé àwọn èèyàn, ó yẹ káwọn èèyàn ti dìde, tí ó ń ṣe èèyàn kan o, èèyàn tó pọ̀ kó ti dìde kó sọ pé nílùú wa ẹ wá gbé wa, ẹ gbé àwọn ọmọ wa, ẹ wá sọ pé ta ló máa gbà wálẹ̀ o, ẹ̀yìn kan nígbà wo la wá di bẹ́ẹ̀. ìyẹn ni mo hàn pé kó má yẹ pé wọ́n fi amúnimúyè wọ́n ti fi sínú ẹran màálùú fún wọn pé kó máa jẹ o. àbí because báwo lè ṣe máa tíǹkì bẹ́ẹ̀ yẹn, wọ́n pa èèyàn, wọ́n gé e lọ́rùn ẹ tún ṣì ń discuss. wọ́n ní okay, ọ̀rọ̀ yẹn pọ̀, ọ̀rọ̀ yẹn heavy nítorí pé wọ́n ti bà inú àwọn èèyàn jẹ́, ṣùgbọ́n history ló máa jẹ́ ká mọ ibi tá à ń lọ, torí pé ìtàn ìlú, ìtàn Abẹ́òkúta, ìtàn Ifẹ̀, ìtàn Ọ̀yọ́, ìtàn Dahomey, nígbà táwọn Dahomey tó wá gbógun ti Abẹ́òkúta, àwọn mélòó ló mọ̀ nípa ìgbà yẹn? Dahomey, àwọn mélòó ló mọ̀ nípa pé Dahomey gbógun ti Abẹ́òkúta lẹ́ẹ̀mejì, wọ́n dẹ̀ lose lẹ́ẹ̀mejì. àpẹẹrẹ pé wọ́n dẹ̀ lose ó dẹ̀ wà nínú palace ńbẹ̀ nígbà tó ń seize umbrella ọba wọn nígbà yẹn. So kí ni wọ́n á dé tí history yẹn àwọn ẹlòmíà sọ pé irọ́ ni kò ṣẹlẹ̀ rí kí ni ò ṣẹlẹ̀ rí? ó yẹ ká máa kíyèsí àwọn nǹkan yìí pé kó máa wipe history kúrò ní school curriculum mọ́, kó fi history yẹn sí, káwọn ọmọ yìí kán gbọ́, kán ka history yẹn, kó sọ pé àwa náà lágbára, wọ́n dẹ̀ tiẹ̀ ti cancel agbára tá a lò ní àfi wọ́n náà ti cancel ẹ̀. ǹjẹ́ àwọn mọ̀ pé nígbà táwọn Dahomey yẹn wá attack, àwọn Amazons ló kó síwájú tí wọ́n pọ̀. wọ́n ní àwọn Amazon, ìgbà tí mò ń kọ́ wọn níbí ní school níbí, mò ń sọ fún wọn pé àwọn kan wà tó ń pè ní Amazons. wọ́n ní àwọn wo ló ń jẹ́ bẹ́ẹ̀? wọ́n ní ṣé àwọn Wakanda ni? mo ní irọ́. mo ní àwọn elephant hunters obìnrin ni wọ́n. mo nígbà tó kọ́kọ́ wá attack Abẹ́òkúta ò mọ̀ pé obìnrin ni wọ́n, àfìgbà tó capture àwọn kan nu wọn lọ́sẹ̀ wá ṣí aṣọ, lọ́sẹ̀ wá rí pọ́nná yàn. wọ́n á ní àṣé obìnrin ni wọ́n ṣẹ̀ wá ní ìgboyà láti fight back. wọ́n dẹ̀ fight back, wọn ò dẹ̀ pa wọ́n nípakúpa. tí àwọn Dahomey bá kó Yorùbá lọ sí ọ̀hún, wọ́n máa bẹ́ wọn lórí lọ́hùn ni. wọ́n á mórí wọn, wọ́n á fi ṣe design sára ilé. but nígbà táwọn Yorùbá tá a máa capture wọn, a tún fi wọ́n sínú àwọn ilé àwọn tẹ́yàn ń gbé o. wọ́n fún wọn yàrá ń bẹ̀, wọ́n dì wọ́n lókun wọn bẹ̀, wọ́n dì wọ́n, àwọn kan fẹ́ sá lọ, wọ́n dì wọ́n bẹ̀, wọ́n tẹ̀ fún wọn lóúnjẹ. Yorùbá ń fún wọn lóúnjẹ, Yorùbá ò gé wọn lórí o, Yorùbá ń fún wọn lóúnjẹ nínú tàn tó real. so nítorí ẹ̀ ọgbọ́n àti òye pọ̀ tó yẹ kí àwọn èèyàn wa kí wọ́n kọ́ má gbá ìtàn yẹn sẹ́gbẹ̀ẹ́ o, torí pé ìtàn yẹn òun ló máa jẹ́ ló máa ṣe ìtànà sí ibi tí à ń lọ gangan, ibi tí à ń lọ, torí pé àwọn èèyàn ò fẹ́ kọbi ara sí yẹn. ní ká má kọ́ òyìnbó, ẹ kọ́ òyìnbó, ṣùgbọ́n tí yẹn ló lágbára ju ti òyìnbó lọ. àwọn words kan wà nínú Yorùbá tí ò sínú òyìnbó tá a lè explain ní òyìnbó. wọ́n ní òkè, kí ni word náà, kí ni eléyìí, kí ni tọ̀hún, kò ṣeé sọ. òkè, ọ̀rọ̀ Yorùbá ń kọ́, gbólóhùn tí Yorùbá ń sọ ń kọ́, ṣé òyìnbó ni? wọ́n ní. wọ́n ní.
tó bá máa gbàdúrà tó bá gbàdúrà ní Yorùbá ṣé ó lágbára ju kó gbàdúrà ní English lọ? Ó lágbára fẹ́ẹ̀kú ju kó gbà ní English lọ. Nǹkan tí mo fẹ́ káwọn èèyàn kọbi ara sí nìyẹn, nítorí colonial mentality yẹn wọ́n jẹ́ ká fẹ́ gbàgbé nǹkan tiwa. Ká fẹ́ gbàgbé nǹkan tiwa. Ó dẹ̀ yẹ ká rántí ká bẹ̀rẹ̀ sí mú lò dáadáa, torí pé nǹkan tó máa mú wa dúró nìyẹn. Torí pé tá a bá ní root, tí ó bá sí gbòǹgbò, ó ti tán. kò sí life. Ó ti ó tán. ti tán bẹ́ẹ̀ ni. Ó ti tán. Ó dà Afrobeat under the hood, kí ni àwọn nǹkan tó farasin tó yẹ kí àwọn èèyàn fọkàn sí nígbà tí wọ́n bá ń gbọ́ orin yẹn? Irú àwọn bíi àwọn nǹkan tó jẹ́ consciousness níbẹ̀, àwọn nǹkan tẹ́ pé ó jẹ́ bíi ìmọ̀ ọkàn, àwọn ọ̀ṣọ́ tó dá lórí àṣà Áfíríkà, àti ìbádàpọ̀ àṣà pẹ̀lú àwọn àṣà míì. So kí ni tẹ́ lè sọ lórí ẹ̀? Nǹkan tí mo lè sọ lórí yẹn ni pé Afrobeat, torí pé àwọn families wọn ò fẹ́ káwọn ọmọ wọn kan lọ máa wò ó nígbà yẹn. Wọ́n ń tàdí sẹ́yìn pé kò ń ṣe nǹkan kìrìsìtẹ́nì ni, àbí kò ń ṣe nǹkan ti mùsùlùmí ni. Wọn ò fẹ́ káwọn ọmọ wọn kan sọ pé àwọn ọmọ ìta àwọn ló ń jó yẹn. Ṣùgbọ́n ibi tí wọ́n sọ pé ọlá àbàtà ló mú odò ṣàn, bẹ́ẹ̀ni, ọlá bàbá ọmọ ní mọ́mọ́ yàn, nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an nìyẹn. Tí ìgbà tí mo wá wọnú bẹ̀ náà, ẹ̀rù ń bẹ̀rẹ̀ mi náà pé bó ni mò ń lọ yìí, tí gbogbo ẹ̀ kàn tiẹ̀ ṣókùnkùn díẹ̀díẹ̀ yìí. ìyẹn ló nínú ìṣẹ̀ṣe àbí? Ní shrine, ìgbà tí mo lọ sí Fela shrine. Ìṣẹ̀ṣe ọ̀rọ̀ ti ṣẹ̀ṣe yẹn tún gùn lọ rẹpẹtẹ. Yẹn tún gùn lọ rẹpẹtẹ tó yẹ pé ìgbà tí mo wá ń wo bí wọ́n ṣe ń ṣe orin yẹn, màá lọ jókòó sí ẹ̀yìn níbì kan. Kò ń ṣẹ̀yìn ibi táwọn èèyàn ń jókòó sí o, màá lọ jókòó sẹ́yìn stage. Ẹ̀yìn stage yẹn wọ́n wá fi corrugated sheets, plastic sheets lọ́ fi cover gbogbo bẹ̀. So sound yẹn wá ń wá síbẹ̀, ó wá ń jókòó síbẹ̀. Sound yẹn, bí sound yẹn bó ṣe kí yẹn, wọ́n wá ń gbọ́ clear létí mi. Ibẹ̀ ni mo ti wá ń ṣe analysis mi pé nǹkan tó ń ṣe ń bì ní, mi tiẹ̀ mọ̀ pé nǹkan tó ń ṣe ń bì ní tó bá bọ́ síta níbi tí main speakers wà, nǹkan míì ló máa gbọ́. But tó bá wà níbẹ̀ yẹn, wàá wá gbọ́ gbogbo ẹ̀ kedere. So mo wá bẹ̀rẹ̀ sí fi ọkàn sí yẹn, mo bẹ̀rẹ̀ sí capture gbogbo information yẹn. So ìgbà tí ọ̀rọ̀ wá dé tó wá di pé kémi náà wá máa ṣe orin tèmi, mo wá bẹ̀rẹ̀ sí yọ àwọn nǹkan tí mo nílò níbẹ̀. Now Afrobeat tó bá horn arrangement, ó máa ní count oríṣiríṣi. Ìgbà míì á jẹ́ 9. Number 9 yẹn ó wà important nínú nǹkan Yorùbá. 9. Number 9. After 9 yẹn, after 9 yẹn ló tún kù 1, which is 10. Tàbá tún wá padà sí, tàbá máa dé 21 àti padà sí 1 yẹn. Right? Yeah. So 9, 21. Tó bá ní ká ṣà nǹkan yẹn ó máa pé 21. Tó bá ní ká ṣà nǹkan 9 fọ́kùnrin, 7 fún obìnrin, tó bá ní ká ṣà tàbá tí ń kíyèsára sáwọn kinní yẹn important. 3 wà. Mẹ́rin wà, 8 wà. 9 wà. Tàbá ń ka níbi ẹni èjì bí èjì, ẹ̀ta ń tagbá, ẹ̀rin wọ̀rọ̀kọ̀, àrùn gbòdó, ẹ̀fàtì èlé. Bírò ń bírò. Bàtà mo bá lákẹ̀sán. Bírò mo bá lákẹ̀sán. Kí ni mo bá lákẹ̀sán o? Mo bá lákẹ̀sán yẹn kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀, nítorí pé wọ́n fún ní special treatment. Gbangba ẹ̀wà tó wọ 0. Okay.
so ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn and tí Fẹlá bá ń lo àwọn organ sound yẹn tó bá ń tè ta 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 1 2 3 4 alright àwọn bó ṣe ń lay out àwọn cluster of chords of notes ó máa wà àwọn notes kan wọ́n á pé 5 àwọn notes kan wọ́n máa pé 9 àwọn notes kan máa pé 13 àwọn kan máa pé 11 bí wọ́n ṣe ń yọ síra wọn nìyẹn 11 are play against 5 5 are play bí ó ṣe wà nìyẹn tá a bá listen dáadáa tá a bá lọ gbọ́ bí wọ́n ṣe lo àwọn saxophone parts yẹn àwa rí i pé mathematics wà ń bẹ̀ arithmetic wà ń bẹ̀ kì kàn ṣe lásán wọn kàn máa ṣe fèrè lọ rẹ́rẹ́rẹ́ no ó ní reason tí sound yẹn ṣe rí bẹ́ẹ̀ yẹn bó ṣe jókòó bẹ́ẹ̀ yẹn bí àwọn èèyàn ṣe máa rántí ẹ̀ náà nìyẹn o báwọn èèyàn ṣe máa rántí ẹ̀ nìyẹn because àwọn tó ń kàn kọ fèrè phrases láì ronú jinlẹ̀ kọ́ tó máa ṣe tó kọ́ máa lọ all over the place brain ò ní capture yẹn. ìgbà tó bá gbọ́ tàdá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  brain á capture ẹ̀ ó ti mọ̀ pé phrase yẹn nìyẹn. Now tí saxophonist bá dé tó bá lóun wá fẹ́ play ẹ̀ kó wá mèsì note kan ṣé àwọn èèyàn ní mọ̀? wọ́n mọ̀ kíákíá àwọn èèyàn á sọ pé irọ́ òṣì ń bẹ̀ yẹn ó try ṣá wọ́n á gbé fún wọn ní ó try díẹ̀ ṣùgbọ́n òṣì so bí yẹn ṣe lọ nìyẹn. ọ̀yà kí wá ní àwọn nǹkan tẹ́ ẹ máa fẹ́ káwọn èèyàn mọ̀ káwọn èèyàn máa retí ní àìpẹ́ ìyẹn lọ́jọ́ iwájú tí ò pẹ́ mọ́ yìí àti pé kí ni ohun tí ẹ gbàgbọ́ nínú ẹ̀ kí sì ni òfin ìgbé ayé tá a mọ̀ sí bíi philosophy tiyín. philosophy kíkọ́ sọ̀rọ̀ lórí philosophy mi ni pé ká fi ro tá bá fẹ́ gbé ìgbésẹ̀ sí ọmọlàkejì wa ká fi rora wa wò tá bá fẹ́ gbé ìgbésẹ̀ sí ọmọ ènìyàn ìyẹn ọ̀dọ́ ọmọ tó yẹ pé lómi ló bí ṣé a máa gbá ní ìgbárùn ni a máa fọ́ lẹ́nu ni àbá máa ṣe ní ìkà ni ká fi ro ọmọ tiwa náà wò pé ká tó ṣe ìgbésẹ̀ yẹn torí pé téèyàn bá ti dé ipò agbára àwọn kan á máa ṣi agbára lò wọ́n á máa fi pa ọmọ ẹlẹ́mọ lẹ́kún kò yẹ kí yẹn máa ṣẹlẹ̀ ká fi tí òmìnira bá dé fún wa tí a lè ṣe nǹkan wa fúnra wa ó yẹ ká bẹ̀rẹ̀ sí kóra wa níjàánu fún àwọn politicians wa àtàwọn ọlọ́pàá ni àti sójà ni pé tó bá ti rí ọmọ èèyàn ẹ kó máa treat wọn dáadáa nítorí pé àwọn aráàta ò kì í treat ẹ kò aráàta ò lè treat ẹ wọn dáadáa jù wọ́ lọ wáyé tó wá ṣe máa rí ọmọ ìlú ẹ tó máa ṣe báṣubàṣu táwọn aráàta náà á ṣe báṣubàṣu ṣé ó máa wá love ìlú yẹn ṣé ọmọ yẹn máa love ìlú yẹn ṣé ọmọ yẹn máa fẹ́ dúró ìlú yẹn irú àwọn ọmọ tó kó wọnú gbó for over almost 2 months yìí kọ́ ṣé tọmọ yẹn bá dàgbà ṣé kò ní fẹ́ lọ gbẹ̀san lára àwọn èèyàn burúkú yìí. ó di dandan bẹ́ẹ̀ táyé bá yọ. so táyé bá yọ so nǹkan tí ó ṣe dáa kí ká ṣáà máa ro rere ṣá wọ́n ní rere wà nù bí ibi wà nù re ṣùgbọ́n rere yẹn ló yẹ kó pọ̀ ju ibi lọ ká máa fi ibi ṣe olóore èèyàn help ẹ instead kí wọn náà help ẹ padà ó wá ń wò ó fẹ́ já sí kòtò ó wá ń pè lọ́ọ̀kan wá gbà mí lẹ̀ aṣọ mi ti kọ́ kínní yìí ó dẹ̀kú díẹ̀ kí n já sínú aṣọ mi wá gbà mí lẹ̀ á máa wò ẹ́ tó bá já sí tán á ní ó máa ṣe o ó máa ṣe o ó dẹ̀ yẹ kí n ti ràn lọ́wọ́ o ó dẹ̀ yẹ kí n ti ràn lọ́wọ́ o tó bá rí wa tó bá rí mi tí mò ń tiraka láti ṣe nǹkan kan tó lè ràn mí lọ́wọ́ jáde wá kó wá ràn mí lọ́wọ́ má sọ pé o fẹ́ wá síbi ìsìnkú àbò fẹ́ wá síbi
nǹkan tí ò dáa ó ṣe jẹ́ pé ó máa ń yá àwọn èèyàn lára láti lọ síbi nǹkan tí ò dáa ó ṣe máa ń yá wọn lára wọn lọ ó ti jábọ́ ó ti ṣe kinní kan ṣé ìyẹn ló yẹ kán kọ́kọ́ ṣe àbí kán wò pé báwo làlàáfíà ẹ o ṣé kò yẹ kán máa sọ pé báwo làlàáfíà ẹ ṣé dáadáa ni àwọn ọ̀rẹ́ nìyẹn kò ń ṣe pé kán máa sọ pé ọ̀rẹ́ tó yẹ pé ó máa gbé fóònù wà ní ọ̀rẹ́ mi mo mà ti gbé ábọ̀mù kan jáde ṣé o ti gbọ́ ábọ̀mù mi inú mi dùn láti sọ fún ẹ pé mo ti gbé ábọ̀mù mi jáde kọ́rẹ́ wa sọ pé ọmọdé kékeré kan mà ti gbé sound kan jáde o sound yẹn máa dùn o sound yẹn máa lágbára o mo máa ń sọ fún ẹ pé mo gbé orin jáde ni mo dẹ̀ fẹ́ kó gbọ́ wà ń sọ̀rọ̀ èèyàn kan fẹ́mi tó gbé kinní jáde tó gbé sound mo wá ní òkè má wọ̀rì mi ò pè yẹn mọ́ mo wá wò pé jẹ́ kí n tiẹ̀ dúró kí n wò bóyá wọ́n máa pè mí fún 2 weeks kò pè kí wá ni mo lè fẹ́ rò nípa yẹn ṣé ọ̀rẹ́ nìyẹn àbí ọ̀tá. bàbá ọ̀tá. ìyẹn ò ń ṣe ọ̀rọ̀ bàbá ọ̀tá nìyẹn bàbá ọ̀tá nìyẹn so tí èèyàn máa fi òye gbé gbàtà dẹ̀ tí ń dàgbà yìí a máa fi òye gbé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa pé àwọn wo lọ̀rẹ́ wa àwọn wo lọ̀tá wa àwọn wo ló ń pè wá tá a bá ti ṣe nǹkan tó dáa àwọn wo ló ń gbé wa lárugẹ àwọn wo ni ò ṣe bẹ́ẹ̀ àwọn olókàn ń wẹ̀ lọ́ọ̀kan pé ó máa fẹ́ tó já ó máa tó jábọ́ náà gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ló yẹ ká yọ kúrò ní society wa àbí ní Sweden wọ́n sọ pé àwọn ọmọ yẹn wọn bóyá lọ́tì ẹ̀ ń lọ school bí ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ bóyá ìyókù homework ni wọ́n dẹ̀ ń excel wọ́n dẹ̀ ń ṣe dáadáa gidi ìlú mi kò tiẹ̀ sí ọ̀rọ̀ religion ò disturb wọn lù yẹn but religion wọ̀ wá lẹ́wù bí religion ṣe wọ̀ wá lẹ́wù ni beer parlour wọ̀ wá lẹ́wù pẹ̀lú ẹ̀ beer parlour pọ̀ rẹpẹtẹ religion náà pọ̀ rẹpẹtẹ. bẹ́ẹ̀ ni o. àbí bẹ́ẹ̀ kọ́. so àwọn nǹkan tí èmi máa ń rò nìyẹn lọ́kàn pé ó yẹ kí a fi èrò sí kinní yìí nítorí pé ó ń ba ìlú jẹ́ lọ ó ń ba society wa jẹ́ lọ ó dẹ̀ yẹ ká fèrò sí tí èèyàn bá ń ṣe burúkú lọ tí ò wọṣọ dáadáa tó ń rìnrìn àwàṣà ṣé àní bá wí ni ṣèbí àìmá bá àwọn ọmọ Fúlàní ìwí ṣèbóhun náà ni wọ́n ṣe ń ṣe nǹkan tó ń ṣe yìí tí àwọn tó jẹ́ àgbàánu wọn tí wọ́n gbẹnu dákẹ́ tí wọ́n sàn kankan ó wá ti wá délẹ̀ tán báyìí sìn wọ́n wá sọ pé anywhere tó wù wọ́n lọ lè gbé o anywhere báwo ni apààyàn ṣe máa gbé pẹ̀lú wa nínú ìlú táàdẹ̀ ní sàn kankan àbí ṣé ká dákẹ́ náà ni ìjọba ń kọ́ ṣé àwọn náà máa dákẹ́ náà ni àbí wọ́n fẹ́ máa bẹ̀bẹ̀ ni ṣé tí wọ́n bá ti pa àwọn àyàn wa tán wọ́n á bẹ̀rẹ̀ sí máa sọ pé ẹ má bínú ẹ̀ṣẹ̀ ṣé àní ọ̀rọ̀ yẹn le so nǹkan tèmi ń rí nìyẹn pé philosophy wa gbọ́dọ̀ jẹ́ pé kò ń ṣọ̀rọ̀ ìmọ̀tara ẹni nìkan o ìdáàbòbò ni à ń sọ yìí ìdáàbòbò wa òun ni à ń sọ pé ṣe ìmọ̀ ara ẹni nìkan torí pé Yorùbá máa ń ràn àwọn èèyàn lọ́wọ́ bó ṣe kọ́ wa nìyẹn láti kékeré ká máa ran àwọn èèyàn lọ́wọ́ ká máa ran ara wa lọ́wọ́ ká má ṣe kèéta ara wa ká máa gbéra wa lárugẹ ìyẹn náà tún kọ́ torí ẹ̀ ìgbà tó tí trust ò bá sí tí o ní kó bá mi ṣe kíní o tó bá di báyìí máa wá gbà o mo ti gbọ́ agbórí sókè tó bá ti lọ bá ó dọ̀la wàá rí mi ní next month lọ́n you know bọ́rọ̀ yẹn ṣe rí gan-an nìyẹn bó ṣe rí gan-an nìyẹn ká change wà. ẹ ṣeun sà n tó rán àmì báyìí ni wípé ó ní àwọn orin tẹ́ ẹ ti kọ sẹ́yìn títí dásìkò yìí tá a sì ti mẹ́nubà àtàwọn èdè tí màá fẹ́ kẹ́ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ ọ́
báwo sì ni wọ́n ṣe lè lọ gbọ́ àwọn orin yẹn? Wẹ́bsáìtì wà. Kí ni wẹ́bsáìtì náà? Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. Àwọn show táwọn èèyàn ń ṣe, wọ́n máa ń pe àwọn olórin. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì báyìí yẹn bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ báyìí ó ti ń nífẹ̀ẹ́ pé mo máa fẹ́ láti pè yín o. Ìyẹn sì báwo ni ọ̀nà àtọ̀, báwo ni wọ́n ṣe ṣe? ok mo ti jẹ́ kó di ìrọ̀rùn báyìí, ó ti jókòó báyìí. Orúkọ wẹ́bsáìtì tó máa lọ òun ni Odu Afrobeat Orchestra, no, oduafrobeat.com. www.oduafrobeat.com. www.oduafrobeat.com. tọ́wọ́n bá tiẹ̀ fi www. sí ó máa gbé jáde. Máa gbé jáde. But òun nìyẹn ó máa gbé jáde. Tó bá kàn ní oduafrobeat.com ó máa lọ síbẹ̀ straight. Gbogbo nǹkan tó need láti mọ̀, EPK mi, press kit ó wà ńbẹ̀, history ó wà ńbẹ̀, photographs ó wà ńbẹ̀. Gbogbo nǹkan tó need láti mọ̀ nípa band ó wà ńbẹ̀. Tó bá fẹ́ extract picture ńbẹ̀ ó wà ńbẹ̀. So yeah, òun nìyẹn. A ti ṣiṣẹ́ lórí yẹn fún ọ̀sẹ̀ méjì báyìí tó dẹ̀ ti ready. Tán bá ti lọ tẹ̀, tó bá tẹ̀, nǹkan tó máa rí nìyẹn. Ó máa gbé yọ ní lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa gbé yọ. Tábàdẹ́ni tó fẹ́ pè yín náà wá sí show wọn, bóyá ìgbéyàwó nǹkan kan oríṣiríṣi àwọn ayẹyẹ wọn, báwo ni wọ́n á ṣe kàn sí yín? Ṣé lórí wẹ́bsáìtì yẹn náà ni? Wọ́n á lọ sórí wẹ́bsáìtì yẹn, wọ́n á click on EPK. Tọ́dà bá ti click on EPK yẹn, ó máa show wọ́n ní ẹni tó máa email, ẹni tó máa pè, ó máa show wọ́n. Ẹni tó máa pè yẹn, address ẹ̀ àti wà ńbẹ̀, email address ẹ̀ àti wà ńbẹ̀. Wọ́n á ké sí ẹni yẹn á contact àwa. Ẹni yẹn á contact àwa. Torí òkè òkun lẹ́wà, ìyẹn ni pé ẹ lè lọ káàkiri anywhere tí wọ́n bá ti pè yín lọ́hùn yẹn. A lè lọ káàkiri anywhere. Bó dẹ̀ jẹ́ Nàìjíríà náà. Bó jẹ́ Nàìjíríà náà. Bó jẹ́ Nàìjíríà náà, tó bá ti pè wá pé ká wá ṣeré, mo lè wá. Ẹ ṣeun. Ẹ fàmọ̀ràn síta ní ṣókí kí àwọn olólùfẹ́ yín ká tó máa lọ. Mo dúpẹ́ yín èèyàn mi, èèyàn olólùfẹ́, èèyàn Yorùbá àti èèyàn káàkiri gbogbo Nàìjíríà tó jẹ́ èèyàn tó gbádùn eré tí mò ń ṣe, àti ti animation ni, àti drawing ni, cartoon ni, àti animated film ni, àti music ni. Àwọn orin kan ṣì wà lọ́nà tó ń bọ̀ tá a fẹ́ gbé jáde. àti gbé Stay Here Don't Go There jáde, Dúró Síbí Má Lọ Síbẹ̀, Gbàbí Má Gbàbẹ̀, ìyẹn ti jáde báyìí. Àwọn tó sì máa jáde, Yipsy Coyote, a sì máa gbé African Food jáde, a sì máa gbé Broken Calabash jáde, àdéhùn máa gbé Dagunro jáde. Ìyẹn ló máa wá complete gbogbo album. A ti gbé 4 jáde báyìí, ó wá kù 4 tá a máa gbé jáde kí ọdún yìí tó parí. A gbé 4 jáde. Àdẹ̀gbà ẹni mọ̀ràn kẹ́ lọ sí orí Spotify, iTunes, Apple Music, gbogbo àwọn platforms ni ẹ ti lè rí orin wa. Ẹ ti lè rí orin wa, ẹ lè download, kẹ́ enjoy, kẹ́ gbádùn ẹ̀. Ẹ ṣeun bàbá wa Adébóyè Adégbénró. Ẹ ṣeun o fún bẹ́ẹ̀ ṣe jẹ́ ká tún kẹ́kọ̀ọ́ nínú omi ọgbọ́n yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń yànnà náà lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ ṣe gan, a dúpẹ́ púpọ̀. Àwọn èèyàn náà ń wò yín, mo sì mọ̀ pé èrò tiwọn náà wọ́n á jẹ́ ká mọ̀ ní comment section yẹn. Comment section yẹn ṣí sílẹ̀, ẹ láǹfààní láti fi èrò yín hàn bẹ́ẹ̀. Kí ni ẹ̀kọ́ tẹ̀yin kọ́? Kí sì ni àwọn nǹkan tí ó ti ràn yín lọ́wọ́ nínú ọ̀rọ̀ tí wọ́n ti sọ tẹ́ mọ̀ pé wọ́n máa ràn yín lọ́wọ́? Ẹ jẹ́ ká mọ̀. Tóbi Fásùgbà lórúkọ mi o. Bẹ́mbẹ́yẹ́kẹ lẹ̀ ń pè mí. Lónìí ẹ ti wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ. Ẹ máa pín fáwọn ẹlòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ. Mo kí yín, mo yìn yín o, ẹ̀yin èèyàn wa lórí Bẹ́mbẹ́yẹ́kẹ. Èmi Adébóyè ọmọ Adégbénró tí gbogbo àwọn èèyàn mọ̀ sí
Boye Gbenro bàbá BG èmi ni mo tún dé báyìí o. Mo wá sọ̀rọ̀ nípa àwọn orin méjì tá a ṣẹ̀ gbé jáde. Ìkan jẹ́ FIFA Referee, ìkejì ń jẹ́ Stay Here Don't Go There, dúró síbí má lọ síbẹ̀, àbí gbabí má gbabẹ̀. Àwọn orin méjèèjì yìí la ṣẹ̀ gbé jáde ní June and July. Ẹ bá wa gbọ́ sétí, kẹ́ bá wa lọ sí gbogbo àwọn platforms tí wọ́n pín orin ká, kẹ́ bá wa gbọ́ sétí, kẹ́ jó sí i. Tí gbogbo wa dára o, tí gbogbo wa ò ní bàjẹ́, wa ò ní rí láburú, à ní rí fàsẹ́yìn o. Afrobeat ni orin wa, ó dẹ̀ ṣe jó sí. A dẹ̀ fẹ́ kẹ́ bá wa polongo ẹ̀, a fẹ́ kẹ́ ká bá wa ṣe àgbéká ẹ̀, kẹ́ pín fún àwọn ọ̀rẹ́ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín àti gbogbo ojúlùmọ̀, pé kí gbogbo wọn kàn bá wa fetí gbọ́ o, kó sì jó sí i. Orin aládùn ni. Mo dúpẹ́ o, mo dúpẹ́ pé òkun. Ẹ ṣé, mo dúpẹ́ o, ó dìgbà náà. Bembeyeke TV, ẹ máa wò ó. Ẹ máa bá wa wo Bembeyeke TV. Tẹ́ bá dẹ̀ ti wò tán, ẹ máa bá wa share ẹ̀. ẹ lọ subscribe sí Bembeyeke TV ìyẹn lórí YouTube. Bembeyeke TV. Ó kún fún ọgbọ́n, ó kún fún ìmọ̀, ó kún fún òye, ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe, pàápàá tilẹ̀ Yorùbá. Ẹ wo, ó ní olèmi náà máa ń wo. àbí kẹ́ lọ sí TikTok kẹ́ lọ follow Bembeyeke comedy. ẹ wò ẹ̀yin mi láwo ń gbẹ bá subscribe síbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀, kẹ́ dẹ̀ máa wo. God bless you. Bembeyeke TV, ẹ máa wò ó.